Jésù Kristi tá à ń tẹ̀lé lénìí ní ìlú ẹ̀wọ̀n ọgbà gbọ́dọ̀ ń dèní onídánná ń pè dèní wọn ò ní bìlífù ẹ̀ bá ṣe gbàgbọ́. nǹkan tẹ̀lé fẹ́ sọ fún nígbà tó wà láyé tí ó ti yé sìn gbogbo ẹ̀sùn tí wọ́n fi ń kàn gbogbo ó bá lè yí sùn ó bá wọn ṣe kinní kankan o ààrẹ evidence kan evidence tá a rí ni pé ilé ẹ̀dá wo àwọn èèyàn dẹ̀ kú ń bẹ̀ bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀ṣì dà wo àwọn èèyàn dẹ̀ ṣe kinní wọ́n kú ń bẹ̀ evidence tá a rí nìyẹn nǹkan tá a bá ti rí evidence ẹ̀ tá a rí báyìí tí ó wá kú tán tó ń sọ fake ni wọ́n yẹn. bàbá nǹkan tẹ̀yìn sọ́ọ̀sì ni pé ìtàn sọ ẹ̀ kò rí bẹ́ẹ̀. kò rí bẹ́ẹ̀ torí ó gbọ́dọ̀ ní evidence kí ni evidence tó ń fi kàn án gbà tó wà láyé àbí òkè wọ́n arrest ẹ̀ ni o wọ́n arrest ẹ̀ ni o ẹni báyìí ló ṣe bí báyìí náà gbé lọ ọ̀rọ̀ yìí di tọlọ́pàá rìpọ́ọ̀tù ẹ̀ jáde nígbà tó ń ṣẹ́yìn fọ́mọdé ìgbà tó ń ṣe fake mail nígbà tí bó ṣe ń ṣe fake mail ní kò yé o á kó òun bí a lọ sílùú míì ní ẹ̀sùn tó fi ń kàn wọ́n lé ń gbogbo òrìṣà kiri tí òrìṣà ló tún gbé jáde lọ́nà àwọn ìlú tí ó ti ṣe mílíkù wọ̀nyẹn agbára T.b Joshua tó ń lo ara ẹ̀ ló wà ara ẹ̀ ló wà bẹ́ẹ̀ ni ara ẹ̀ ló wà ìgbà tó dẹ̀ máa kú ṣe wọn pàwọ́ àti sàṣetẹ́lẹ̀ sílẹ̀ fún ìgbà tágbára ẹ̀ kúrò lára ẹ̀ Ọlọ́run fi hàn wá agbára tó ń lo ara ẹ̀ ló wà ẹ̀ ó gbéjì kó sí nǹkan ó gbóríṣà ẹ̀rọ pátákà nìyẹn. bàbá lọ́dọ̀ tí nínú ìgbàgbọ́ yín gẹ́gẹ́ bí wòlíì ṣé wòlíì Tèmítọ́pẹ́ Balógun. Wòlíì ni bọ̀ mo sọ ń gbà ẹ wòlíì ni bọ̀ tó ní stéèjì wòlíì wọn mo sọ̀rọ̀ kan lọ́jọ́ ẹ̀ mo ní Ọ̀ṣọ́fà tó ń pè ní wòlíì kì í ṣe wòlíì ó ń ṣiṣẹ́ ìyanu ojú òkú dìde ṣùgbọ́n kì í ṣe prophet ó tọrọ ni T.b Joshua kì í ṣe prophet ó ti gbà tó yá ló tọrọ ẹ̀ lọ́wọ́ Ọlọ́run ló tọrọ èèyàn ló tọrọ ti wòlíì mọ́ wọ́n ṣe ẹ̀tọrọ ni Ọ̀ṣọ́fà kì í ṣe prophet tẹ́lẹ̀ ìgbà tó ń ru lójú táwọn ò lè ru lójú ló ṣe ẹ̀tọrọ. ṣé pàtó wa kọ́ ṣe ní ọ̀dẹ̀ fún. wọ́n á fún lẹ́bùn yẹn but they are not really anointed prophet wọ́n láti ilẹ̀ ṣùgbọ́n T.b Joshua náà òun náà tọrọ wọn fún àbí wọn fún. bẹ́ẹ̀ wọ́n fún ni so bó ṣe rí nìyẹn. ṣèyí tá a ń wí tó ń gbé kiri BBC Africa. kí ni evidence tẹ́ẹ̀rí àwọn náà máa ń jáde. tẹ́ẹ̀bẹ́ yẹn ló sọ ńgbà tó kí nǹkan tí nǹkan bá ṣẹlẹ̀ tẹ́ bá fẹ́ lọ kóòtù tẹ́ bá lọ kóòtù sí i tẹ́ bá ní nǹkan bá wà ní kẹ́gbẹ́ evidence jáde bó jẹ́ fídíò tí nǹkan yẹn ṣẹlẹ̀. bí ló ti ń ṣe sùlẹ̀ bí ló ti ń ṣe kí tí wọ́n á sáré evidence kan kí ni evidence tẹ́ẹ̀rí ẹni tó ní ẹnìkan bá òun sùn lójú àlá ẹ mọ̀ pé àjẹ́ máa ń báyọ̀ àwọ̀ èèyàn wọ̀ àjẹ́ tó ń ṣiṣẹ́ yìí tó bá fẹ́ báyọ̀ jà ẹni tó bá mọ̀ ń pa àjẹ́ máa ń báwọ̀ èèyàn wọ̀ ni wọ́n lè báyọ̀ ìyàwó ẹ̀ wá bá ẹ̀ jà lójú ìran kó da léèyàn ló pé ìyàwó rẹ̀ ló ń ṣe mí. kó làwọn ń lo àwọ̀ yé èèyàn. gba àyà èèyàn. ìyá tẹ̀ náà ń lò jù. so wọ́n lè lo àwọ̀ ẹlòmíì kan kó wá ṣe ìyẹn ọ̀ṣẹ́ evidence náà èwo lẹ rí inú ẹ̀ eléyìí tá a rí ni pé ṣọ́ọ̀ṣì ẹ̀ dà wò èèyàn dẹ̀ kú bẹ̀ wọ́n dẹ̀ kà wọ́n kì í ṣe evidence nìyẹn. ok evidence òun náà rí ok tó bá jẹ́ pé ó lọ sọ fọ́ọ̀rọ̀ kankan lọ ṣe bí arọ wọn á ṣáà gẹ̀ẹ́tì pé irọ́ tó pa lélẹ́yìn evidence ẹ̀ lélẹ́yìn. káwọn yẹn jáde tó ṣe. bẹ́ẹ̀ ni